ayọ̀ mi kún ayọ̀ mi bọ̀ o ayọ̀ mi káàbọ̀ ayọ̀ mi wọlé dé. Ẹ kú ilé làkàrà ilé o, mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pátápátá, olólùfẹ́ Bọ́sẹ̀ Akínọlá, olólùfẹ́ Ilé Aláyọ̀ with Bọ́sẹ̀ Akínọlá. Ṣé dáadáa ni mo bá yín? Gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ fún yín gbogbo ìgbà wípé ìgbádùn tí yín ni wàhálà ti tèmi. Ètò yìí wà fún ẹ̀kọ́ kan àbí ìkejì bá ṣe lè gbé ìgbé ayé ìrọ̀rùn tí ò ní sí wàhálà. Yálà ìwọ tí ẹ̀rù ń bà láti ṣe ìgbéyàwó pé ẹ wo mi ò má rí ìjàre ẹ̀rọ àwọn ọkùnrin yẹn ń bà mí, irọ́ ló ń jẹ́ bẹ́ẹ̀. Mo ti gbé àlejò pàtàkì wá fún wa tán máa dá wa lóhùn, tán máa sọ fún wa ṣé ìgbéyàwó ti ẹ̀ dùn àbí kò dùn, kí ló máa ń fa bitterness nínú ìgbéyàwó, kí ló máa ń fa nínà gbàgbù tó jẹ́ wípé ọwọ́ ta bá fi fẹ́ra wa lọ́nà at least nígbà tá a wà lọ́nà oníbà ṣe ń bára wa sọ̀rọ̀ tẹ́lẹ̀, kí ló máa ń fà tá a bá ti délé tán tí gbogbo rẹ̀ wá dojú kejì pé mi ìfẹ́ rí ẹ mọ́ jáde nílé mi, kí ló fà? Jẹ́ ṣé ìrìn àjò wọn bí wọ́n ṣe kúrò nílùú ìlú wa ní Áfíríkà wa náà tí wọ́n dé ìlú èyìnbó, ṣé ìrìn àjò náà ṣó rọrùn, ṣé yàtọ̀ wà ní ìgbé ayé tí wọ́n ń gbé nígbà tí wọ́n wà ní Nàìjíríà àti ìgbé ayé tí wọ́n ń gbé bíbá? Ẹnu àlejò wa lẹ máa ti gbọ́, ẹ̀yẹn ṣáà ti jókòó. Then ẹ má gbàgbé láti bá mi subscribe sí Akinboss TV, tell someone to tell someone. Ẹ sọ fún àwọn olólùfẹ́ yín, ẹ̀kọ́ pọ̀. Ìwọ tó bá tún wá ní nǹkan tó fẹ́ kí ayé kọ́ láti ara nǹkan tó ti ṣẹlẹ̀ sí ẹ nínú ìrìn àjò ayé ẹ̀, ó lè bá mi sọ̀rọ̀. Ẹ DM mi Akinboss 12 lórúkọ mi lórí Instagram, àbí kẹ́ mẹ́sẹ̀gì mi lórí YouTube náà, Akinboss YouTube. Ẹ wò ó, ẹ̀yin olólùfẹ́ mi, ẹ má yẹ kí n lọ jìnnà, mo ń padà bọ̀ lórí yẹn. Ẹ jẹ́ kí wọ́n kọ́ ṣe àfihàn àwọn àlejò wa pàtàkì bí wọ́n ṣe ìrìn àjò ayé wọn, bó ṣe dún tí kan gbọ́ngbọ́n sí i, torí mo ti pàdé ìyàwó wọn, mo dẹ̀ mọ̀ wípé ilé wọn ilé aláyọ̀ ni. Bàbá wa, ẹ bá wa kí àwọn olólùfẹ́ wa tí wọ́n ń wò yín nílé, kí ẹ dẹ̀ bá wa dárúkọ yín fún wọn. Ẹ káàsán ẹ̀yin olólùfẹ́ Madam Akínọlá. Ẹ ṣé. Àwọn orúkọ mi ni Babátúndé Fátadé Abdullateef. Alhaji Abdullateef, ẹ káàbọ̀ sórí ètò wa. Mo nígbàgbọ́ pé nígbàkúgbà tá a bá tún pè yín, ẹ bá wa gbé mọ́mì dání. Lágbára Ọlọ́run. Ìgbéyàwó yín ti tó ọdún mélòó báyìí? Ó ti tó 23 years now. 23 years ni ìrìn àjò tí wọ́n ti rìn. Bẹ́ẹ̀ni. Wọ́n ti kúrò lábẹ́ dádì àti mọ́mì tí àwọn àtìyàwó wọn ti jọ di ẹyọ kan. Bàbá, báwo lẹ ṣe ṣe? A fẹ́ kọ́kọ́ látara yín. A fẹ́ kọ́ ìkan àbí ìkejì bóyá nígbà tó dùn, ìgbà tó tún dùn, bẹ́ẹ̀ ṣe ṣe tó fi ń yẹ yín títí di àsìkò yìí. A fẹ́ kẹfẹ́ kọ́ yẹn kọ́ àwọn olólùfẹ́ wa tó ń wò wá nílé. Báwo lẹ ṣe ṣe ìrìn àjò yín tó lóun fi bá yín fi ayọ̀ àti ìdùnnú sí? tó ẹ ṣeun gidi gan atọ́kùn. Fún àkọ́kọ́ mo dúpẹ́ lọ́wọ́ yín tí pé ẹ gbé mi wá sí orí ètò yìí. Inú mi dùn gan ní láti bá yín lálejò ń bí. Ẹ ṣé. Ẹ ṣeun gidi gan. Láti dáhùn sí ìbéèrè tí ẹ béèrè lọ́wọ́ mi, ní àkọ́kọ́ nínú tó tóbi jùlọ ní pé ká dúpẹ́ fún Ọlọ́run bá. Ìgbéyàwó nǹkan tó dùn ni. Téèyàn bá fẹ́ kó dùn, ó depend bí èèyàn bá ṣe fẹ́ kó plan ni, because ó depend lórí so many other things. Ẹ má bínú pé màá sọ ìbò lẹ́kọ̀ọ́. Ẹ free láti sọ. Ó depend so many other things ní pé alákọ̀ọ́kọ́ wọ́n tó fẹ́ gbéyàwó ṣó ready ṣá, ṣó wù ẹ́, ẹni tí wàá tiẹ̀ fẹ́ máa gbé pọ̀, àwọn nǹkan kan tó yẹ ká wò ó pọ̀ gan-an, because á láti mọ̀ wípé ẹni tí a fẹ́ máa gbé pọ̀ yìí èèyàn tó yẹ pé àbí yín níbì kan náà, àtọ́ yín níbì kan náà, different background, different philosophy, different orientation, different experience, ẹ wá wá papọ̀, ẹ wá jẹ́ ọkọ àti aya. Ó máa nídìí ọ̀pọ̀lọpọ̀ sùúrù, ó máa nídìí ọ̀pọ̀lọpọ̀ àgbọ́niyé, ó máa nídìí ọ̀pọ̀lọpọ̀ ìfaradà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ láti rí pé kí ìyàwó àtọkọ kan tó lè gbọ́ ra wọn yé dáadáa láti wà pọ̀ láìsí ìjà bí ẹ̀tanú. Ṣùgbọ́n ká má tanra wa o, lẹ́ẹ̀kọ̀ọ̀kan a máa wà bẹ́ẹ̀, ṣùgbọ́n ìfẹ́ tá fi bẹ̀rẹ̀ yẹn náà a ní láti máa rí pé dájúdájú a máa tọ ìfẹ́ náà lọ kí a lè kọjá. Ẹ̀yin olólùfẹ́ wa, ṣé ẹ gbọ́ nǹkan tí bàbá wa sọ? Wọ́n ní ìgbéyàwó dùn fún ẹni tó bá fẹ́ kó dùn fún òun. Wọ́n yàn o, torí pé ìwọ tó ò ní àfaradà ò fẹ́ kí ìgbéyàwó ẹ dùn ni. Ìwọ tí ò fi ẹ̀mí sùúrù ní ọ̀pọ̀lọpọ̀ kún ìrìn àjò tó ń rìn, ò fẹ́ kí ìgbésí ayé ìgbéyàwó, ò fẹ́ kí ìgbéyàwó ẹ dùn ni. Torí ìdí èyí, ẹ̀yin olólùfẹ́ wa, ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Ìwọ tó bá fẹ́ kí ìgbéyàwó ẹ dùn bí wọ́n ṣe sọ, o ti gbọ́ gbogbo nǹkan tí wọ́n kà lẹ̀, ọ̀pọ̀lọpọ̀ sùúrù, ìfaradà, aláìmójúkúrò, kárí ká ṣe bí ẹni páàrí,
gbogbo nǹkan kọ́ la máa hàtì lé lórí bí wọ́n ṣe sọ fún wa o. Bàbá, nínú ìrìn àjò ẹ̀yin àti mọ́mì gẹ́gẹ́ bí ẹ ṣe ṣàlàyé fún wa, ṣé ó ní àwọn nǹkan kan tí wọ́n ṣe tẹ́ rò wípé ẹ̀ṣẹ̀ yìí ò ní ìdáríjì nínú ìrìn àjò yìí? Mi ò rò bẹ́ẹ̀, mi ò dẹ̀ bí Ọlọ́run pé kó wà, mi ò rò pé ó lè wà nítorí wípé tí o bá ti mọ̀ fúnra rẹ̀ pé ta ló da tán nu gbogbo wa, kò sí a láti máa tẹra mọ́lẹ̀, a láti máa ṣẹra wa. Láti fi kún ọ̀rọ̀ tí mo ti sọ níbẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi àṣáájú ni wípé èèyàn méjì tí wọ́n bí nílé ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọn ò tọ́ bákan náà wọ́n fẹ́ wá gbọ́ pé ìyàtọ̀ á máa wà, a láti máa ṣàmójúkúrò, a láti máa foríjì ra wa náà ni, because tọkùnrin bá ń sọ pé ìyàwó òun ṣẹ̀ òun ò ní foríjì, ṣé wọ́n fúnra rẹ̀ ṣé òun máa ṣe ìyàwó náà, ṣé òun béèrè lọ́wọ́ rẹ̀ pé ṣé òun ṣe ìyàwó náà. So látara yẹn tí wọ́n bá ti ní pé òun ní open mind pé whatever tó bá ṣẹlẹ̀ a máa foríjì ra wa náà ni, a dẹ̀ máa bá ètò yìí náà lọ. Ó dà ká wá ní pé mọ́mì lágídí lé ní pé àwọn ń bínú owó, tẹ má bá mi sọ̀rọ̀ báyìí, báwo lẹ ṣe máa ń tù wọ́n? Nǹkan tó wá ṣẹlẹ̀ ni wípé ìdàkejì ẹ̀ ló wá jẹ́ òun máa ń ní sùúrù gan-an, èmi ni máa ń bínú, máa ń kẹ́kọ̀ọ́ lára òun náà, bíkọ́ nígbà kan tí a tẹ̀ kọ́kọ́ má rí tí mo tiẹ̀ bí pé ó jẹjẹ ó ní pé láti bẹ̀rẹ̀ òun ti sọ fún ọkùnrin pé ìgbéyàwó yìí ó máa wọ́ọ̀kì ṣáà ni, mo rí pé mi ni máa ń tètè bínú, òun ò ń bínú, á ṣe sùúrù tó wá rí pálá pé mo ti wá bá lẹ́tọ̀ á ṣẹ̀ṣẹ̀ wá á ṣẹ̀ pé máa tọrọ àforíjì pé má bínú, òun ló ní sùúrù, mi ni máa ń tètè bínú. Ó dà pé tẹ̀yìn ọkùnrin máa ń lágídí, ẹ máa mọ̀ pé ẹ ṣe nǹkan tí ò dáa, ẹ ti máa wá dúró torí pé èmi lọ kọsẹ̀ mi níbẹ̀, kí ló dé tẹ máa ń ṣe bẹ́ẹ̀? Kò ṣe gbogbo ọkùnrin, kò ṣe pé mi lọ kọsẹ̀ mi níbẹ̀, ṣe mọ̀ pé ní gbogbo àyè tá a bá wà àwọn factors tí ó máa ń affect ìgbéyàwó pọ̀ gan, culture jẹ́ kan nù ẹ̀. Tí bá láyè má bá àwọn èèyàn sọ̀rọ̀ láwọn ọ̀rẹ́ mi àbí láwọn mi tèmi náà jù lọ wípé by our culture ṣe mọ̀ pé a ti sọ pé ọkọ lórí owó orí aya, so gbogbo ìgbà yẹn naturally an average man wà egocentric pé ọkùnrin ní mi lórí, so ẹgbà bẹ́ẹ̀ náà ni ó dẹ̀ máa ṣẹlẹ̀ ní gbogbo ìgbà culturally speaking, ọkọ lórí aya no matter what. Torí ìyẹn lẹ ṣe máa ń lágídí lé wa lórí pé dandan èmi lọ kọ ẹ. Agídí náà kọ ẹ. Wọ́n ti tú yín láṣìírí. Ó dà bàbá, àwọn ìgbéyàwó mi wà tó jẹ́ wípé wọ́n pàápàá irú ibi tẹ́ wà yìí kí wọ́n tó kúrò nílé wọ́n á ṣera wọn lẹ́yọ̀kan, tí wọ́n bá ti wá travel tí wọ́n l'opportunity àti lọ sí ìlú òyìnbó, torí wípé àwa obìnrin mọ̀ wípé ìlú òyìnbó tá a lọ yìí èmi ni mo ní àṣẹ, tẹ̀ pé culture wa ti kúrò àti hang yẹn sórí omi bá a ṣe fò kọjá láti dé Canada yìí. Ìmọ̀ràn owó lẹ́lẹ́ fún àwọn ìgbéyàwó bẹ́ẹ̀ tí àwọn kinní yẹn ń dà láàmú? Ẹ ṣeun gidi gan atọ́kùn, ṣẹ́rí òun tẹ mẹ́nu bà yẹn òun ni ó pọ̀ jù tó jẹ́ ìkòníjà tó pọ̀ jù fáwọn èèyàn wa tán wà nílùú òyìnbó. Tí bẹ́ẹ̀mi ṣe rí sí nǹkan tí ó máa ń fà á jù ni wípé alákọ̀ọ́kọ́ culture wa, ó pọ̀ nínú àwa ọkùnrin àti obìnrin nígbà tá a bá ti fi lélẹ̀ tá a bá ti bọ́ síbí, òfin tó ń lò ń bí la máa fi bá ara wa gbé, ṣùgbọ́n àwọn ọkùnrin ní gbogbo máa ń ṣe mistake. Ó wà ní Canada ó fẹ́ máa lo òfin Nàìjíríà kò lè work, nǹkan tó máa ń fa wàhálà jù nìyẹn. So ìwọ tí o bá ti wá tó fi lélẹ̀ tó fọ̀nálẹ̀ tó kẹ́rù tó wá sílùú òyìnbó, àwọn òfin ìlú òyìnbó yẹn tó bá jẹ́ kó mú ẹ lára nígbà téèyàn ń fẹ́ máa fa wàhálà ni o. Apá kan nìyẹn. Apá kejì ni tún ni wípé mindset tá a ti ní nílé ní Nàìjíríà, ọ̀rọ̀ oúnjẹ, ọ̀rọ̀ ilé àti maintain family ó máa ń rest lórí ọkùnrin by more than 70-80%. Ṣùgbọ́n tó bá dé ìlú òyìnbó ṣàṣà lọkùnrin tó lè sọ wípé ókè o ìgbébùkátà léyìí o jókòó èmi ni màá máa ṣe àfi tó bá fẹ́ parẹ́ kò possible. Ọkùnrin àti obìnrin láti jókòó kọ́ fọwọ́sowọ́pọ̀ kọ́jọ́ máa ṣe, látàbẹ́ ó máa wá ń kó sóbìnrin ní lórí wípé òun náà máa tẹ̀ tí contribute this much sí pé kí ni a máa misbehave fún ọkọ kàfihàn náà sí, bọ́ ju gbogbo nǹkan lọ àwọn èèyàn wa kan tó máa ń ṣe wá ní pé àwa ní Canada a fẹ́ máa lo culture àti rules àti mentality àti mindset ti Nàìjíríà láti máa gbé Canada, ìyẹn ló máa ń fa wàhálà ní gbogbo ìgbà. Láti fi kún yẹn nìkan tí mi máa sọ fún àyàn máa sọ pé ìgbéyàwó tó bá ti ń ṣe kẹ̀kẹ́
tó ti fẹ́ máa sán ní Nàìjíríà tẹ́lẹ̀ tẹ́ ń pàjẹ́ tó ń bá yín dá sára lé ara oko tó bá dé ìlú òyìnbó èpè kọ́ ó máa fọ́ o tó dẹ̀ ní kò rí tẹ́nìkan ro so àwọn nǹkan tí ó máa ń fà nìyẹn. ṣé ayọ̀ la máa ń yọ̀ ní Nàìjíríà tí àwọn atọ́kọ àti ìyàwó máa ní gbólóhùn aṣọ táyà ẹnìkẹta máa bá wa dá sí kò sí ẹ̀ ń bíbà. Ayọ̀ ńlá ni o. Ká bá ń sọ nípa culture náà gbogbo aspect culture wa kọ́ ni ò dáa o ó pọ̀ nínú aspect culture wa tó yẹ pé ó dáa gan fún àpẹẹrẹ community breeding la máa ń lò nílé tó ti yẹ níbẹ̀ yẹn àwa la wà ń bí tí ọ̀rọ̀ bá ṣẹlẹ̀ onílé kẹta onílé kẹrin àti ra gẹ́gẹ́ bí ẹbí àti ra gẹ́gẹ́ bí ará ṣùgbọ́n nílùú òyìnbó tọkọ àtìyàwó bá ń pariwo mọ́ra wọn ẹni tó wà nílé kejì wọn bóyá ìbò nàbí náà gbóni ó máa bá yín pọlọ́pàá ni o wàhálà dé ó máa bá yín pọlọ́pàá ni ṣùgbọ́n ká nílé ni ó ṣeé ṣe kó ní yàrá kejì àbó ní flat kejì kó mọ màmá mi kó mọ màmá ẹ pé kíní bàbá Rashidi ó ti tó bẹ́ẹ̀ pé wọ́n á dá sí i ṣùgbọ́n níbí wọ́n máa bá yín pọlọ́pàá ni o kò sí pé ọmọ tẹbí inú ilé gan-an wọ́n ti kọ́ nílé ìwé wọn pé tí bàbá àti bàbá ẹ bá ti gba àwọn jà gba yẹ́lì ni the next thing wọ́n máa pọlọ́pàá ni. ọmọ tí mo bí ọwọ́ gbà mí so tí mi àti dájú bá ti ń argue báyìí sí the next thing kọ́ mọ mi pọlọ́pàá. so many cases máa pọlọ́pàá lè tẹ́ bá ti ń yẹ and you are yelling àwọn ti nígbàgbọ́ pé tóun ẹ bá ti lọ sókè èyí tó máa tẹ̀lé ní wípé kọ́wọ́ lọ sókè kó má bàa débẹ̀ wọ́n lè ti kọ́ àwọn ọmọ nílé ìwé tẹ́ni kan máa lọ àwọn tíṣà ti kọ́ wọn pé tí èèyàn bá ti ń sọ̀rọ̀ tí ohùn ẹ bá ti lọ sókè bẹ́ẹ̀ yẹn is an abuse láti fọ pé sànàbí wọ́n ti rí gẹ́gẹ́ bí abuse wọ́n ti kọ́ àwọn ọmọ yẹn wọ́n ti train wọn gan wọ́n lè pọ̀ they will kọ́ wọ́n rò pé àwọn ìṣòro fún ìjọba ni and boy that's the mindset. so Alhaji ṣe mọ̀ pé táwọn ò bá tí ì gbóhùn sókè sọ̀rọ̀ nílé àwọn ọmọ wa ò tí ì gbọ́ nǹkan tá à ń sọ. bíi tìbí kọ́ bíi tìbí kọ́. mo máa ríre o ẹ ṣe bàbá wa ní nínú ọ̀rọ̀ tí wọ́n sọ wọ́n ní pé torí pé a máa ń gbàgbé ibi tá a ti wá ilé ló fà á tí àwọn nǹkan yẹn ṣe ń ṣẹlẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ gbàǹbí ẹ̀yin dádì àti mọ́mì wọ́n ní ọmọ tó gbàgbé ilé náà ó sọ kinní kan pa ìbáwọn náà ṣe máa ń sọ ẹ̀yà mi àpò ìyá ló ti kọ́ ó sàpò ìyá kọ no matter what ibikíbi tí a bá bára wa pàápàá èyí tẹ́ wà nílùú òyìnbó ẹ má máa gbàgbé culture ibi tí wọ́n ti bí wa kò sí bó ṣe lè rí àwọn òyìnbó ò ní gbàgbé culture wọn kúrò táwọn ń gbàgbé tọ̀dọ̀ tiwa ẹ má jẹ́ kí àṣà aláṣà èdè elédè ìwà oníwà ẹ má jẹ́ ká fi da ìgbéyàwó tiwa rú ẹ jẹ́ ká ṣera wa lẹ́yọ kan ẹ̀yin tẹ́lẹ̀ tí ń ṣe ìjà lẹ́ni ìjà lọ́la kẹ́ tó kúrò ní tẹ́ ẹ dé bíbá yìí tẹ́ mọ̀ pé kò sí bàbá kò sí ìyá kò sẹ́bí tẹ́ fẹ́ pè kí ló dé tẹ́ wá lè múra yín lẹ́yọ kan kẹ́ ẹ wo ìpìlẹ̀ tẹ́ fi bára yín sọ̀rọ̀ kó tó di pé ẹ fẹ́ra yín wọlé kẹ́ ẹ pa ìfẹ́ yẹn padà sínú ẹbí kífẹ́ yín lè dẹyọ kan torí nísìnyí mo gbọ́ pé àwọn bàbá 60 àwọn bàbá 60 something 70 wọ́n wóbìnrin kiri àwọn tí wọ́n fẹ́ nígbà tí wọ́n wà lópè kí ló ṣẹlẹ̀ nísìnyí ọ̀pọ̀lọpọ̀ ìyá náà ni mo gbọ́ pé wọ́n ní àwọn nìkan làwọn wà mo tiẹ̀ lọ síbì kan lọ ṣe irun tí ìyá kan sọ fún mi pé tẹ́ bá mi rí ọmọ tí ò ju bí 60 lọ bàbá tẹ́ jọ wọ ìlú èbúngbà náà kí ló ṣe wọ́n ìfẹ́ yìí ẹ má jẹ́ kó sọnù nínú ẹbí wa torí nǹkan kọ̀ọ̀kan nítorí àwọn ọmọ wa obìnrin kan ń dá ọmọ tọ́ gan ẹnu ò tí ì ka ká má wá sọ àbí bàbá àti ìyá ń dọ́mọ tó ẹnu ò ka ká má wá sọ pé ó wá ku ẹnìkan ọlọ́run á dúró sílé wọn kálukú. bàbá àwọn young couple àwọn gen z tó wà ń tà ń sìn ṣe mọ̀ pé ká gbà pé level by level ní ọ̀rọ̀ ilé ayé ìdíwé báwọn ṣe ń mú marriage ẹ jọ̀ọ́ mo kàn fẹ́ kẹ́ bá mi gbà wọ́n nímọ̀ràn ìmọ̀ràn rírí ayé ìlànà ọlọ́run ẹ bá fi tó àwọn gen z tí wọ́n ṣẹ̀ṣẹ̀ fẹ́ ṣe ìgbéyàwó. àwọn gen z tí à ń sọ̀rọ̀ wọn yìí ó pín sọ́nà méjì o àwọn tó wà ní òkèèrè táwa wá yìí nǹkan táwọn ń rí nǹkan tó àdìọ́kàn táwọn ní nípa ìgbéyàwó ó yàtọ̀ pátápátá héléhélé sí tá à ń gbébọ̀ láti ilé. bẹ́ẹ̀ni àwọn gen z tó wà nílé tó fẹ́ ṣe ìgbéyàwó tó wà bẹ́ẹ̀ yẹn nǹkan ẹ rí pé àwọn cultural value wa ó sì wà lọ́kàn tiwọn wọ́n sì ń rí bẹ́ẹ̀ societal influence sì ń wà ní tàwọn tilé a máa di pé kí ni ká ti gbọ́ láwọn nǹkan tó tún jẹ́ kí ìgbéyàwó tó tún ti dira wọn mú nílé ni wípé ìyàwó a máa wò báyìí pé kóun lọ́lé kó lọ di ilé mọṣú a máa di pé kóun wò pé a máa takò bàbá òun àbí màmá òun ládùúgbò wọn ní òun ti kúrò lé ọkọ torí bí ẹbí ni gbogbo wa ṣe rí ṣùgbọ́n kò rí bẹ́ẹ̀ níbí mo wá rí pé àwọn gen z bí wọ́n ṣe rí ìgbéyàwó ó yàtọ̀ sí bá a ṣe rí entirely àwọn ti believe pé 50-50 ni nípa bùkátà ọ̀rọ̀ lé nípa ìṣóúnjẹ
àwọn Gen Z lóyìnbó wọn ò rí yàwó ṣíṣe pé káwọn marry gẹ́gẹ́ bíi pé kóbìnrin jẹ́ ẹni tó máa ṣe oúnjẹ fọ́kọ ẹ̀. Ó ti di pé kọ́ máa rí bí ìgbà tó yẹ pé tóun bá ṣe oúnjẹ lénìí kọ́kọ́ òun náà ṣe lọ́la. Tóun bá wà ní kitchen kó máa gbọ́mọ ṣeré, tó bá bọ́mọ ṣeré kó náà ṣe oúnjẹ ní kitchen. Bí ìgbà tó yẹ pé àwọn máa pín ní ẹnìkan ò yá àṣẹ ju ẹnìkan lọ. Ṣùgbọ́n ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àwọn èèyàn wa tó wà níbí tí wọ́n sì ń fi ọ̀rọ̀ Ọlọ́run kọ́ àwọn ọmọ wọn pé báyìí lọ̀rọ̀ Ọlọ́run ṣe sọ. Ajá kódà bóyá ọ̀rọ̀ Christian nínú àbọ̀rọ̀ Mùsùlùmí ni o, a sì ń fi kóra wa jọ àdẹ̀mbá àwọn ẹ̀ sọ̀rọ̀ pé òfin tí Western world ṣe lélẹ̀, right? Ṣùgbọ́n nǹkan tó lọ́run fẹ́ lélẹ̀ lára ọkùnrin àtòbìnrin sí ìgbéyàwó tó pẹ̀lú àwọn ètò bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yẹn pẹ̀lú ẹ̀kọ́ tá à ń fi kọ́ wọn because ní mọ́ṣáláṣí tí wọ́n ń sìn a máa ní special section fáwọn youth. Fact a máa organize retreat fún wọn tá a máa lọ gbalé fún wọn tó yẹ pé wọ́n máa wà bẹ́ẹ̀ àwọn obìnrin àwọn ọkùnrin máa bá wọn sọ̀rọ̀ nípa gbogbo ètò báyìí náà ni pé lóòótọ́ a wà ń bí àwọn òfin tó wà ń bí ṣé àwọn òfin tọ́lọ́run fẹ́ ni bí ká máa fi ọ̀rọ̀ Ọlọ́run bọ́ wọn ká lè máa fún wọn lápẹẹrẹ àti àwa bàbá wọn àti màmá wọn tá a dẹ̀ wà ní community náà we have láti point to each other pé ẹ̀wẹ̀lẹ̀ kò ní pé wọ́n ń ṣera wọn and all that. So wọ́n lè ń gbọ́. tó Ọlọ́run jẹ́ kan gbọ́ dó iṣẹ́ mọ̀ pé gbogbo náà kan àwọn méjì kẹta bá ń counsel wọn bẹ́ẹ̀ yẹn ní àṣì máa dúró àṣì máa sọ pé àní báyìí sẹ́ẹ̀ ni ó ṣe yẹ kó jẹ́ pé màmá òun kọ́ gbà ń bẹ́ẹ̀ yẹn ni bàbá òun kọ́ gbà ń gbà yẹn ni bó ṣe yẹ kó rí rí and things like that. Àṣẹ bá yẹn. Wọ́n bá yàn wáṣẹ́ ni wọ́n bá yàn gbé bẹ́ẹ̀. Dájúdájú. Àdúpẹ́. Ìmọ̀ràn wo lẹ ní fún àwọn tí wọ́n máa ń na àwọn ìyàwó wọn nílé torí mo mọ̀ pé kò ṣẹlẹ̀ níbí tó bá dẹ̀ ṣẹlẹ̀ níbí ẹni yẹn ti mọ ibi tó máa bá rẹ̀ pàápàá àwọn tó wà nílé ìmọ̀ràn wo lẹ ní fún àwọn ọkùnrin tó máa ń náyàwó wọn. Láì ní tàbí ṣùgbọ́n ká fi ṣírò ara wa kò ń ṣe nǹkan tó dáa kí ọkùnrin máa na obìnrin kò ṣe nǹkan tó dáa. Tá bá wò ní ilé àti lè record àwọn cases kan tó yẹ pé domestic violence tó la ikú lọ. Ó lè gbọ́ sókè tó lóun kọ́ fẹ́ náyàn ó lọ bá níbi tí ò dáa ó yóò dín nǹkan mú ni ó là á mọ́ ó bá níbi tí ò dáa láì tẹ̀ sọ̀rọ̀ ọ̀gùn wọ́n náà wá fi ṣírò pé ẹni tó ná yẹn tó bá ná àbúrò ẹ̀ báwo ló ṣe máa rí lára ẹ̀ ọmọ tó bí tó bá ná báwo ló ṣe máa rí lára ẹ̀ lára àwọn nǹkan tèmi kàn ti fi láìkì ìlú òyìnbó kò ṣe pé ìlú òyìnbó dáa tán ká má tanra wa ó dáa láwọn àpá kan kò dáa láwọn àpá mi lára àwọn nǹkan tèmi ti rí pé ó dáa gan nípa wípé ìnara ẹni yẹn tán mú kúrò yẹn ọkùnrin tó bá ti ń pé òun fẹ́ ná ìyàwó òun tó bá dé ìlú òyìnbó wọ́n wà á ní rìtíìn wà á rí pé wà á ní rìtíìn wà á rí pé o gbọ́dọ̀ ṣerú ẹ̀ bí ó bàjẹ́ bẹ́ẹ̀ èèyàn lá agbóòrùn ara ẹ̀ òun kò lòdì fẹ́ irú nǹkan bẹ́ẹ̀ unlike Nàìjíríà tó bá nà tó bá pọ̀ ọlọ́pàá gan ló ti máa dájọ́ bẹ́ẹ̀ pé ṣèbí ìyàwó ẹ̀ ni kò jẹ́ bẹ́ẹ̀ ní ìta wa bẹ́ẹ̀. Bàbá ẹ ṣé gan ni àwa obìnrin tó jẹ́ pé a ní agídí tó jẹ́ pé tọkọ wa bá ṣẹyọ kan àní tí ìjẹ́ kó délẹ̀ àti mẹ́ta dá lóhùn ìmọ̀ràn wo lẹ ní fáwa náà. tó inú mi dùn atọ́kùn pé ẹ̀yin náà mention ẹ̀ kí n tó answer yẹn directly màá kọ́kọ́ sọ̀kan lè kọ́ tí fẹ́ sọ ní pé látara wípé ọkùnrin àti obìnrin ń kanra wọn náà a rí i pé àwọn obìnrin náà wọ́n máa ń sá sí abẹ́ àǹfààní burúkú kan tó máa rí pé àwọn fẹ́ jẹ ìtumọ̀ obìnrin míì nǹkan tí ò tó nǹkan pẹ̀lú ọkọ ẹ̀ ó ṣẹlẹ̀ kíá mi ò ṣe mọ́ ìtumọ̀ ó ti mọ̀ pé àwọn benefit kan wà àwọn ètò kan wà tóun máa benefit lọ́wọ́ ìjọba as a single mother òye ó pẹ̀lú nǹkan míì tó yẹ pé àwọn obìnrin ọkọjúà tí wọ́n ní tẹ́lọ́rùn látọ̀dọ̀ Ọlọ́run náà a rí pé wọ́n máa ń ṣe bẹ́ẹ̀ náà ìyẹn kan ìkejì ni wípé ní ìyí tí ìbéèrè tẹ́ sọ pé ìyí tí kí lóbìnrin lè ṣe tó dájú náà ni pé ká ní sùúrù fúnra wa lọ́pọ̀ ọgbà náà ni wípé àtobìnrin a kì í communication yẹn ò kì í tó òun láti study partner yẹn tó bá rí nǹkan tó bí ẹnu gbà mí ó lè bàjẹ́ that point in time ló máa sọ ó lè fún time èmi ń sìn fún àpẹẹrẹ tí ìyàwó mi bá rí nǹkan tí ó ń dùn nípa mi ó máa ṣọ́ mood mo máa ti rí pé ojú ọ̀gbẹ́ni ti wálẹ̀ bóyá a ti ń sọ̀rọ̀ màá ti rí iṣẹ́ rẹ̀ ó kọ̀ lè sọ pé pẹ̀lú láìkì nǹkan tó ṣe lẹ́ẹ̀kan báyìí most time tí wọ́n bá mi sọ̀rọ̀ bẹ́ẹ̀ ó máa jẹ́ kí n feel bad pé okay definitely for that person láti tọ́jú ọ̀rọ̀ yẹn títí dìgbà tí mo fi ní sùúrù báyìí bẹ́ẹ̀ pé dájúdájú ó dùn ún yẹn mo á rí i pé ní gbogbo ìgbà communication is very very key á ti gbà pé communication key when are we communicating how are we communicating when are we communicating àwọn kan míì tó yẹ ká wò dáadáa tí ó yẹ pé tá a bá understand each other a máa
a máa gbé ìgbésẹ̀ ayọ̀ tí a máa nílé aláyọ̀ nípa gbogbo tó ń ṣẹlẹ̀ náà. Ẹ ṣé gan ni, communicating is the key. Bàbá, ṣé mọ̀ pé there is many way, ọ̀nà pọ̀ tá a fi lè communicate pẹ̀lú partner wa. Now, alákọ̀ọ́kọ́, ṣé ẹ̀yin ń gbé wọn jáde lẹ ṣe ráyè máa ń gist gbogbo olden days àbí tẹ máa sọ̀rọ̀ because ẹ máa lọ bí iṣẹ́, mọ́mí náà máa lọ bí iṣẹ́, ẹ délé ẹ sùn ẹ tún prepare fọlá. Táìmù wo lẹ máa ń ní fúnra yín láti fi ṣẹ̀ṣì máa ń gbé mọ́mí jáde? Dájúdájú. Ṣẹ̀ṣì máa ráyè sọ gbogbo. Bẹ́ẹ̀ni. Ẹ máa share mind yín ẹ̀yin méjèèjì papọ̀. Bẹ́ẹ̀ni. Ìgbà wo lẹ fẹ́ tó sọ fún mọ́mí pé I love you? So occasionally ó máa ń ṣẹlẹ̀ bí ìṣẹ̀pọ̀ ojoojúmọ́ òun náà dẹ̀ mọ bí ó ṣe máa ń mú mi fún àpẹẹrẹ ó mọ̀ pé mo like àwọn oúnjẹ kan. Tó bá ti ṣe àwọn oúnjẹ yẹn ó ti mọ̀ pé ó máa gbà ó ti ṣọ́ọ̀jù lọ́jọ́ rẹ̀. So thank you àti wípé gẹ́gẹ́ bí mo ṣe sọ ni wípé communication ó key ó necessary and when we talk about communication gbà mí ó lè má jẹ́ verbal communication a lè má fẹnu sọ ojú lásán ká fi wòrà gbà mí is part of communication then attitude náà body language náà gbà mí is part of communication because àánà máa ń rí i pé ìgbà míì wà nǹkan ìbínú á ṣẹlẹ̀ èèyàn á wo àwọn ọmọ tí ó wà lára nítorí pé a ti máa ń gbọ́ táwọn ọmọ wa àwa dúdú táwọn ọmọ wa bá wà láàyè wọn táwọn náà sọ wọn á máa sọ wípé ṣé ó wọ̀ kéèyàn má rí ṣá pé ẹ rí bí bàbá yìí tó ṣe ń treat bàbá yìí so látara abẹ yẹn téèyàn bá rí pé inú bí òun àwọn ẹdẹ wà ráǹdì gbà míì wà á gbé sínú wàá ṣe bẹ́ẹ̀ pé inú òbí ẹ nítorí pé kí ni o ò fẹ́ kó send the wrong signal fáwọn ọmọ yẹn and it's part of communication ìgbà míì látara ọkọ àtaya tí mo bá ṣe máa ń bára sọ̀rọ̀ tí n bá ń bínú ìyàwó mi àti mọ̀ pé inú ń bí ọ̀gbẹ́ni kò kàn fẹ́ bínú bóyá tọ́lá àwọn ìwà around rẹ̀ àbí pé ó yà wà níta gbangba tó náà bá dẹ̀ tí bá tẹ̀ tí rójú ẹ̀ bá máa ti mọ̀ pé inú bí ẹni so gbogbo yẹn náà is part of communication. ọ̀rọ̀ tẹ́ sọ tẹ́ parọ́ mo wà lára àwọn kọ́pù kan ọkọ wọn jókòó wọ́n ń sọ̀rọ̀ bọ̀ wọ́n jókòó yàrá wọn ní wàhálà ọkọ mi ti ń bínú nítorí ó ní kí n wo párí rẹ̀ ó ti ń jẹ párí ó ní ọkọ ń jẹ párí nítorí kò fẹ́ sọ̀rọ̀ ló ṣe ń jẹ párí yẹn. Now ẹ̀yin olólùfẹ́ wa bàbá wa sọ pọ́ìntì kan tí mo fẹ́ kí tó gbé ètò yìí kalẹ̀ gangan wọ́n débẹ̀ kí ni pọ́ìntì náà ni pé wọ́n sọ wípé ìbáṣepọ̀ tọkọtaya ló ń convince àwọn ọmọ wa tàbí tó fi máa ń sọ wípé ṣé marriage wọ̀ ọ̀tẹ̀ ṣé marriage dùn ṣe ti gbọ́ ẹ̀yin dájú àti mọ́mì ẹ má pass message burúkú fún àwọn ọmọ wa pàápàá àwọn generation tó ń bọ̀ nsìn wọ́n smart gan nǹkan tí ẹ believe wípé wọ́n lè ṣe analysis ẹ̀ fún yín láàrin ìṣẹ́jú kan wọ́n á fi topic ẹyọ kan body language yín ìwà tẹ́ ń wù sí dáàdì àbí wà tí dáàdì ń wù sí mọ́mì tó bá tu fún yín ẹ rí wípé mi ò fẹ́ tó báyìí ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ jẹ́ ká fẹ̀sọ̀ sí ẹ jẹ́ káwọn ọmọ wa mọ̀ wípé ìgbéyàwó dùn wọn ò lè mọ́ bá wa gbé lọ títí láéláé ọkùnrin á lọ sáàyè á mú ìyàwó ẹ̀ sọ́dọ̀ ọmọ ọ̀tọ̀ ló mú sọ́dọ̀ bí wọ́n ṣe jọ máa jọ gbé nǹkan tó bá kọ́ lára yín làwọn náà máa fi dá ìgbésí ayé ìgbéyàwó wọn inú ilé wọn náà máa fi ṣe ìgbésí ayé wọn. ẹ̀yin gẹ́gẹ́ bí òjíṣẹ́ Ọlọ́run níbi tá a dé ẹ gbà wá nímọ̀ràn ilé tó ti ń dàrú lọ́wọ́lọ́wọ́ tó ti fọkàn sí wípé dandan mo máa lọ ìmọ̀ràn wo lẹ ní fún wọn. tó ìmọ̀ràn tí a máa ní fún wọn ni wípé kí wọ́n jókòó kán wo ọjọ́ kìíní tí wọ́n ń fò sókè tó ń kúrú sílẹ̀ nípa mo nífẹ̀ẹ́ sẹ̀ tí ẹni máa ṣe àti gbogbo yẹn látẹ̀yìn ìgbà yẹn tí wọ́n bá ṣẹ̀ ẹ́ léni tó sọ pé dandan ò ṣe mọ́ ó bá ro àná tó jẹ́ wípé onídandan òun ló máa fẹ́ oní option gbà yẹn tó jẹ́ pé kí ló rò mọ́ gbà tó jẹ́ pé òun ló fẹ́ àbígbà tó máa fẹ́ yẹn ṣé òun rò pé ó máa jẹ́ perfect person ni àbí rò pé bá pọ́ máa jẹ́ pé kò ní lálébù kankan tí alákọ̀ọ́kọ́ tó máa ṣe é rèé ni tí kò sí àyè àti ọ̀nà fún ìforíjì ni kí ni nǹkan náà tí ò ṣe palẹ́ tá lè foríjì ra wa fún gbogbo yẹn tí wọ́n bá wò tó bá wo àti ibi tá ti ń bọ̀ wàá rí i pé dájúdájú àbá foríjì ra wa fún ní ẹlẹ́ẹ̀kejì tí mo tún máa sọ sí ni wípé ká mọ̀ dájúdájú pé gbogbo ohun tá a bá ń ṣe àwọn ọmọ wa ń wò wá o àwọn nǹkan wà
nígbéyàwó mi ẹ rí wípé wọ́n ní àwọn ògbégbèsè ayé ara àwọn mọ́ ìtumọ̀ a ní kò sí nǹkan tọkọ òun máa ṣe kò sí nǹkan tí ìyàwó máa ṣe tó máa dùn ún mọ́ nítorí pé kí ni òun ò fẹ́ set a bad signal or bad impression fáwọn ọmọ wọn because ó ti ṣẹlẹ̀ rẹ̀ a ti rí ọmọbìnrin àtọmọkùnrin rí tó ń fẹ́ fẹ́ra wọn tí ọmọbìnrin dẹ̀ fàákékọ́lé lẹ́ẹ̀kan lọ pé òun ò ṣe wọ́n nítorí pé kí ni ó nítorí pé màmá ò sí nílé ọkọ bàbá àti màmá ẹ̀ jà ó dájú pé òun náà ó máa fi òun lẹ̀ ẹ wo orí ìròrí yẹn so irú àwọn ọmọ bẹ́ẹ̀ balẹ̀ táìmù tó máa dàgbà sókè ṣe mọ̀ pa ní kíní ẹ̀ sínú sún màmá ẹ̀ bó tẹ̀ jẹ́ pé nǹkan tó fà á tán fi pààtì gbà yẹn Ọlọ́run ló mọ̀ so ó máa ń da jù tó yẹ pé kí àwọn òbí tó bá ti di pé mi ò ní kó ẹ rántí ìpínlẹ̀ bí tẹ́ ti bẹ̀rẹ̀ ó dá mi lójú pé gbàtẹ́ máa bẹ̀rẹ̀ yẹn òun ní kọ́kọ́ ló kọnu sí ẹ kí ló rò mọ́ ń gbà yẹn tó fi gbà fún tó fi jóun ló mú wọlé ó jẹ́ pé òun ló mú wọlé àkàforíjìra ó pẹ̀ nínú ètò ìgbésílẹ̀ ayé Ọlọ́run fúnra rẹ̀ gan ó fi àyè lẹ̀ kó máa foríjì wá Ọlọ́run bá foríjì wá ní tálẹ́ni náà so tá a bá ti mọ̀ yẹn dájú a máa mọ̀ ká máa foríjìra wa ni. ẹ ṣé gan ni ẹ kú ìfẹ́ wa ẹ kú ìsọní àti ìlànà ẹ̀yin olólùfẹ́ wa gẹ́gẹ́ bẹ́yìn náà ṣe mọ̀ wípé wọ́n ní à ń ka bàbá wa tí ń bẹ ní ọ̀run dárí ẹ̀ṣẹ̀ wa jì wá kí ló dé tí àwa náà ò ní lẹ́mí ìdáríjì nínú ìgbéyàwó wa gẹ́gẹ́ bí bàbá ṣe sọ fún wa pé ká ní ẹ̀mí ìdáríjì pẹ̀lú gbogbo nǹkan tá a bá ń ṣe tẹ̀mí bí ẹni ogun ọ̀rẹ́ àwọn àtẹnu wọn ò lè má bára wọn jà kí ló fa máa lọ. ẹ̀yin obìnrin akẹgbẹ́ mi nígbà tí ò bá ti mú gbà dání kò sí nǹkan tó ń bọ̀ lókè sílé ó gbà gẹ́gẹ́ bí dáàdì ṣe sọ fún wa wípé táìmù tínú bá ń bí ọkọ wa ká jẹ́ kínú ẹ̀ lọlẹ̀ tínú ẹ̀ bá lọlẹ̀ tán pọ́ìntì tá à ń fàyọ tó ń dá wàhálà ńlá yẹn tára wọn bá balẹ̀ tá bá ṣàlàyé fún wọn wọ́n máa gbọ́ èèyàn làwọn náà èèyàn làwa náà Ọlọ́run ní dalẹ́ àtẹnu kọ̀ọ̀kan rò bàbá kí i tó tú yín lẹ̀ lórí ètò yìí ẹ dákun tẹ́ bá ti ní opportunity àti ní ìbéèrè kan lọ́wọ́ olóòtú ètò ìpápá Bọ́sẹ̀ Àkàndá tó jókòó síwájú yín ìbéèrè wo lẹ máa bí. ìbéèrè tí bàá kọ́ béèrè ni wípé ó ṣe jẹ́ wípé nínú ìrírí kékeré tí mo ti rí ní gbogbo ìgbà tó máa ń jùlọ ni pé tí àwọn obìnrin bá ti bọ́ sí ìlú òyìnbó àwọn ìwà tí wọn lè wù lé ló di pé kán bẹ̀rẹ̀ sí máa wù ó di kan máa rántí pé ìgbà kan ara màmá òun ò yá 20,000 ló filẹ̀ ìgbà tí màmá tó wọn yá 80,000 ló filẹ̀ àbúrò òun kan ní pé kínní ìwà wọn wá yọwọ́ bíi apá honda tó máa yá ń lé kí ló dé tó bá yẹ pé tó bá ti di pé obìnrin bọ́ sí ìlú òyìnbó any part of the world in the western world ìwà wọn ò kì í ṣe ìwà máa ń yàtọ̀. ẹ̀ṣẹ̀ ṣe rí ìbéèrè tẹ́ béèrè lọ́wọ́ ti tèmi yẹn èmi ò sí ní position láti dáhùn torí mi ò gbélú òyìnbó àlejò ní ẹ̀dẹ̀ mọ̀ àmọ́ kí ló dé tó jẹ́ pé ẹ̀yin ọkùnrin náà nǹkan tẹ́ ẹ bá ṣe fọ́ọ̀tún ẹ̀ ní í ṣe fọ́ọ̀sì nígbà tẹ́yìn fún màmá ti tèmi ní 20,000 naira kí ló dé tẹ́yìn fún màmá ti yín náà 20,000 naira ṣé fẹ́ kémi fowó kun lápò ara ti tèmi ní gẹ́gẹ́ bí nǹkan tẹ́ sọ ni mo sọ yìí o so ẹ jẹ́ ká ṣe tẹ́ bá ti rí ìyá ti tèmi gẹ́gẹ́ bí màmá yín tèmi náà rí màmá ti gẹ́gẹ́ bí màmá ti tèmi gbogbo nǹkan tá a bá ṣe fún wọn ìrọ̀rùn ló máa jọ jẹ́ fún ìyá àwa méjèèjì ẹ̀yin ò rí bẹ́ẹ̀. wẹ́ mo rí bẹ́ẹ̀ ṣùgbọ́n àwọn àlàyé máa ń gùn gbà mí o báwo ni circumstances tó fi fún wọn lówó yẹn ó máa ń wà gbà mí ṣe mọ̀ when we say èèyàn wà in financial need kó lè fowó ṣe nígbà náà ṣe rí pé obìnrin gbà mí á kọ́ wà lára àwọn unnecessary agitation ṣá pé tí ó ti believe pé equal right pé tó bá ti fún màmá mi 50,000 ó bá fún màmá mi 50,000 ká ní bí gba ọdún kan náà ni àbí nígbà nǹkan kan tó ṣẹlẹ̀ sí wọn fún àpẹẹrẹ ẹni tó sọ pé ó rẹ̀ òun orí ń fọ́ òun àti ẹni tó yẹ pé ààrẹ ò yá gidi tó yẹ pé ó nídìí attention tó ju bẹ́ẹ̀ lọ ṣé owó kan náà la máa fún wọn ní ẹ̀kan ẹlẹ́ẹ̀kejì pé àwọn màmá méjèèjì yìí economic situation wọn ìmí ó vary o bóyá àwọ o wà pẹ̀lú mi o láwọn àbúrò mẹ́ta míì tó yẹ pé ìkan minister ìkan commissioner ìkan house of assembly màmá ọkọ dẹ̀kẹ̀ bóyá ayọ̀ kan ṣoṣo tí ìyẹn ní ló kọjú sí àwọn nǹkan tí kò fi ní jẹ́ nǹkan kan náà ó pọ̀ gan àfi tá a bá ń tanra wa. ẹ ṣe kí ló máa ń fà á tó jẹ́ wípé irú situation tẹ́ sọ náà mo fẹ́ padà sí o tí màmá èmi ń sìn ìyàwó ni mí ẹ̀yin lọ́kọ
màá wá fẹ́ kí ọkọ mi máa ṣe fún ìyá mi jù yẹ́ lọ, kí ló máa ń fà yẹn náà? tó nǹkan tí mo rò pé ó máa ń fa ìyẹn ó pọ̀ gan nítorí ìgbà míì àwọn obìnrin á máa wò wá pé wọ́n á máa wò ẹ mọ̀ pé gẹ́gẹ́ bí ìwé tó máa ń pa wọ́n á sọ pé ọkùnrin lolórí ilé ṣùgbọ́n obìnrin ni ọrùn. Kò sí ẹni tó dẹ̀ mọ̀ pé ibi tí ọrùn bá fẹ́ kórí lọ lórí máa lọ. Obìnrin á máa wò pé níwọ̀n gba ìgbà tó ń ṣì wà nínú ilé yẹn tó sì jẹ́ ìyàwó ẹ̀ o ohun tí òun bá fẹ́ kó ṣe àbí nǹkan tí òun bá fẹ́ kó rí tó fi kó ṣe ló fẹ́ ṣe pé àwọn máa ń rí gẹ́gẹ́ bí àpẹẹrẹ wípé o nífẹ̀ẹ́ àwọn. Lára obìnrin ó máa ń go beyond affordability àbí financial capacity ẹ̀ at that point in time or even the financial need of màmá ẹ̀ tó ń fẹ́ yẹn. Màmá ẹ̀ lè má need owó yẹn so much but kó obìnrin yẹn ti rí gẹ́gẹ́ bí wípé it's a demonstration of pé o nífẹ̀ẹ́ òun even though the mama may not need that much of money. Ẹ ṣé ẹ̀yin olólùfẹ́ wa, mo lérò pé ẹ máa ti rí ẹ̀kọ́ kan àbí kejì nínú program tá a tún ṣe léni. Ṣẹ́yìn náà ti wí pé àrà ọ̀tọ̀ ni tìní ẹni tó mọ̀ pa ìlànà Ọlọ́run tílé wọn dẹ̀ dùn wọ́n ti fi ẹ̀kọ́ kan àbí kejì pẹ̀lú ìrírí tí wọ́n tún rí àti àwọn lecture tí wọ́n máa ń lecture àwọn ọmọ àtàwọn èèyàn wọn ní mosque. Mo lérò pé gbogbo wa la máa ti rí ẹ̀yọ kan àbí kejì. Bàbá ká tó máa lọ ẹ bá wa gba àwọn olólùfẹ́ wa tó ń wò wá ní ìmọ̀ràn ẹ̀yọ kan àbí kejì bí àtà àti mẹ́nudé àbí tá a sọkún ná. tó látara ọ̀rọ̀ tí mo rántí pé àsọkúnná náà ni wípé ní ìgbéyàwó ọkọ àtaya máa gbà wá mọ̀ràn wípé ọkọ àtaya ká fira wa ṣe ọ̀kan. Ní gbogbo ìgbà míì jùlọ ni wípé àwọn external factors tí a máa ń jẹ́ kó ráyè nínú ìgbéyàwó wa ó máa ń jẹ́ àwọn nǹkan tó yẹ pé ó máa ń jẹ́ a very big problem. For instance pé ọkọ àbúrò ọkọ opinion ẹ̀ tó ń sọ fún bọ̀dẹ̀ àbí ìyàwó àwọn àbúrò àbáyọ̀ external factors ń pé kínní ẹ máa ń jẹ́ káwọn nǹkan tó ń sọ wúníwúní kó máa di àdì ọkàn sí nínú ìgbéyàwó yín àti wípé nítorí pé Mr. Lágbájá àti Mrs. Lágbájá rí ọ̀nà báyìí kọ́kọ́ ṣẹlẹ̀ sí wọn báyìí obìnrin àtọkùnrin wọ́n á tún wá ṣe pé kí ni wọ́n á tún wá máa dẹ partner wọn pé ok nítorí àwọn bá Lágbájá ti ṣe bó ṣe báyìí fún Lágbájá àbọ̀ máa ṣe bẹ́ẹ̀ fèmí náà ní gbogbo nǹkan tó pé in anticipation pé ìyàwó òun àbọ́kọ òun ó lè ṣe báyìí náà so mo rò pé ó pẹ̀lú nǹkan tó pé ó máa ń pa àwọn ìgbéyàwó lára ju gbogbo ẹ̀ lọ ẹ jẹ́ ká nífẹ̀ẹ́ ara wa àmójúkúrò ìfaradà ká foríjì rẹ ní olórí ẹ̀ láti communication is very very necessary. Mo lè ṣe ẹ́ tó bá sọ fún mi pé ó dùn ẹ́ why don't you tell me ká bára wa sọ̀rọ̀ nǹkan tó ṣe kókó nínú ìgbéyàwó. Ẹ ṣé gan ni ẹ ṣé mo dúpẹ́ o ẹ̀yin tẹ̀ ń wò wá àti gbogbo ibi tí ẹ ti ń gbọ́ wá pátápátá ẹ ṣé ẹ kú fẹ́ pé ẹ tẹ̀ tún bá wa darapọ̀ mọ́ ètò yìí ní ọ̀sẹ̀ yìí láti gbádùn láti kẹ́kọ̀ọ́ kan àbí kejì. Mo dẹ̀ lérò wípé a máa ti rí pọ́ìntì tó pọ̀ jù nínú ọ̀rọ̀ yìí pàápàá jù lọ pẹ̀lú gbogbo nǹkan tí wọ́n sọ ká wá fi Ọlọ́run ṣe ìgbẹ́kẹ̀lé ìdílé oníkálukú. Gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ fún yín wípé Ilé Aláyọ̀ with Bọ́sẹ̀ Akínọlá ẹ wò torí ìtìlí náà ni anytime tẹ́ bá ti rí Bọ́sẹ̀ Akínọlá ẹ ti rí Ilé Aláyọ̀ anytime tẹ́ bá ti rí Ilé Aláyọ̀ Bọ́sẹ̀ Akínọlá náà lè ń wò bó dẹ̀ nígbàgbọ́ pé ilé àsọ̀nà ẹnìkankan kò ní dàrú káṣá àti gbogbo bí wọ́n ṣe kọ́ wa ìfẹ́ ká jẹ́ kó jọba nínú ilé wa torí tí ìfẹ́ bá wà àní bínú àbí dójì àní sọ̀rọ̀ àsọjù àní sọ pé dandan kíyàwó mi máa lọ àní sọ pé dandan ní ìfẹ́ ọmọkùnrin yẹn mọ́ tí ìfẹ́ bá ti jọba nínú ilé oníkálukú mo gbàgbọ́ pé ilé wa Ilé Aláyọ̀ ló máa jẹ́ nígbà tó máa tún di ní ọ̀sẹ̀ tí ń bọ̀ tí a máa tún gbé àkọ́tún nígbà tó máa tún di ní ọ̀sẹ̀ tí ń bọ̀ tí máa tún gbé àlejò pàtàkì míì wá tí wọ́n máa tún fún wa ní ẹ̀kọ́ kan àbí ìkejì ó dìgbà ẹ ṣé.